yà mo kí gbogbo àwa olólùfẹ́ justice for Mohbad ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọ̀dẹ̀ òdòbí mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí pé a ò ní rí gbogbo sọnù bí òṣèlú ọmọ ẹ ṣàmì Èdùmàrè ọ̀ṣẹ́gun olólùfẹ́ mi yà information kékeré kan ni mo ní kí n sáré wá fún yín ṣé a lè pè ní information kékeré àbí ká pè ní ńlá àbí ká kúkú sọ wípé congratulation ṣé gbogbo ara ti gbọ́ pé wọ́n ti ṣí corona inquest padà kí ló fà á tí wọ́n fi ṣí corona inquest tí ẹ bá gbàgbé nígbà tí wọ́n ti corona inquest nǹkan tá a gbọ́ ni wípé àwọn kọ́kàn dédé wọ́n ní wọ́n fẹ́ dá sí justice for Mohbad tí wọ́n bá ti gbà wọ́n láyè kí àwọn join ní justice for Mohbad wàhálà máa ṣẹlẹ̀ wàhálà máa ṣe kinní kan ìgbà kan máa ṣàwó kan bá a ṣe gbọ́ ń gbà yẹn nìyẹn o the next thing a gbọ́ pé corona inquest wọ́n ti tì pa ǹjẹ́ ńgbà wo ni wọ́n máa ṣí wọ́n ní ti further notice tá àti ẹ̀ mọ̀ gbà ẹ̀ mọ̀ tó bá sọ pé nǹkan ti further notice ó lè jóṣù kan ó lè jóṣù méjì ó lè jọ̀dún kan ó lè jọ̀dún méjì ó lè jọ̀dún mẹ́wàá ti further notice ó lọ bẹ́ẹ̀ ni kódà àmọ̀gbà tí wọ́n tiẹ̀ fẹ́ ṣe torí wọn fún wa ní specific date nígbà pé date báyìí ni wọ́n máa tún padà ṣe wọ́n ní ti further notice until tí Mr. Yomi Fabiyi tó ti ara bọ ọ̀rọ̀ yìí completely tó ti gbogbo ara bọ ọ̀rọ̀ yìí tó ti gbogbo ẹsẹ̀ bọ ọ̀rọ̀ yìí èmi àti àwọn olólùfẹ́ mi kan sì jọ ń jiyàn pé no ìgbà tí wọ́n fẹ́ ṣe náà òun ni wọ́n ṣe òun ṣe torí ìgbésẹ̀ tí Yomi Fabiyi gbé mo ní ẹ̀tútù ẹ̀dànù mo ní ìgbésẹ̀ tí Yomi Fabiyi gbé tọ́dẹ̀ rí wípé ó ti dé ọ̀dọ̀ IG ó ti dọ́dọ̀ commissioner of police ohun tó jẹ́ kí corona inquest kan ṣí padà nìyẹn mo ní tí Yomi ò bá gbé àwọn ìgbésẹ̀ tí ó gbé yẹn ó ṣeé ṣe kí corona inquest kó má tiẹ̀ tí dábàá pé àwọn tiẹ̀ fẹ́ ṣí ok tẹ́ bá sọ wípé kò ń ṣe torí ìgbésẹ̀ tí Yomi gbé òun ló jẹ́ kán ṣí corona inquest ok kí ló mú Wunmi Àṣànà tó ń jáde fún interview lemọ́ ó tún ti jáde fún another interview mi ọ̀rọ̀ máa tó débẹ̀ ṣé Wunmi kàn dédé jáde fún interview ni kò dédé jáde ìgbésẹ̀ tí Yomi gbé kò dẹ̀ sí nǹkan tó fẹ́ kí tó fa gbogbo ọ̀rọ̀ yìí tó fi rí bẹ́ẹ̀ bí ó ṣe 3 seconds tí àdúrà ṣe mistake torí mi lè sọ pé bóyá ó mọ̀ọ́mọ̀ ṣe ni mistake ni àbí ká sọ pé ẹlẹ́dàá Mohbad spirit Mohbad òun ló kó wọnú ẹ̀ tó fi ṣe nǹkan tó ṣe yẹn bó tẹ̀ ti lè jẹ́ pé wọ́n ní àdúrà kọ̀ Dàmọ́lá ni àkáǹtì àdúrà ni wọ́n fi ṣe káfọ́mọ lọ́yàn káfọ́mọ fọyán kọ́mọ́sá ti mú yàn sáà ni ṣe bẹ́ẹ̀ àtàdúrà ló ṣe o àti Dàmọ́lá ló ṣe o nǹkan tá a fẹ́ kó jáde ó jáde àdúrà dẹ́ confam pé yá lóòótọ́ ni pé fún fídíò ẹ̀gán ṣíṣì wà ṣe bí nǹkan tó fà á nìyẹn tí Wunmi tó ń sá koroba tó ń sáré láláì ilé ẹ wá ní kò ṣe ìgbésẹ̀ tí Yomi gbé áágé ẹ̀gán ní àná áágé ẹ̀gán lánàá àná ló ti yẹ kí n ti mú information yìí wá fún yín but mo bísí lánàá yẹn mo rò pé èdè náà ti pẹ́ jù so gẹ́gẹ́ bí àbábọ̀ corona inquest ìwádìí fi yé wa wípé corona inquest ti rẹ́dí àti ṣiṣẹ́ báyìí corona inquest wọ́n ti rẹ́dí àti ṣiṣẹ́ báyìí wọ́n sọ débi wípé corona inquest sọ wípé gbogbo àwọn tí wọ́n ti pè sẹ́yìn àtàwọn tó yọjú o tí wọ́n sọ̀rọ̀ àtàwọn tó yọjú o tó kàn sọ gàtàgàtà àtàwọn tó pè tí wọ́n tiẹ̀ yọjú rárá àtọ̀ pé ní ọ̀tẹ̀ yìí march tó fi corona inquest sí pé ẹni tí ò bá yọjú kele àgbè ọ̀rọ̀ pé ìyá mi ló ń ṣe mí ò ṣẹlẹ̀ bàbá mi ló ń ṣe mí kò ṣẹlẹ̀ pé ẹni tó bá pè lọ́tẹ̀ yìí tí ò bá yọjú kele àgbè ọ̀rọ̀ ti wá di ọlọ́mọ òmọmọ báyìí tó bá jẹ́ pé lóòtítọ́ bí adájọ́ corona inquest bó ṣe emphasize ẹ̀ tí òyìn yẹn tó wà lọ́wọ́ a ṣe rí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ báyìí ni òun mo ṣe sọ pé ṣé kí n ní ká pè ní congratulation àbí ká sọ pé adúpẹ́ pé wọ́n ṣí corona inquest padà lọ́dọ̀ ti tèmi ìgbésẹ̀ tí Yomi gbé
níbi tí gbèsè yẹn dé òun ló fa corona inquest tó ṣí bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn kan náà tún sọ pé no àsìkò tó fẹ́ ṣí ni wọ́n ṣí èmi ò gbà yẹn gbọ́. So nǹkan tó tún wá ń yà mí lẹ́nu ẹ̀yin lólùfẹ́ mi nǹkan tó ń yà mí lẹ́nu tó ń surprise mi wọ́n tún ní wọ́n máa tún tí àwọn Naira Marley pè àwọn Sam Larry pè Prime Boy pè bó tiẹ̀ ti lè jẹ́ pé wọ́n ní spending ìyẹn yọjú sí corona inquest but wọ́n ló tún padà bọ̀ a gbọ́ wípé wọ́n ní spending pẹ̀lú nurse wọ́n ní corona inquest sọ fún wọn wípé látàrí negligence wọn òun ni wọ́n máa fi punish wọn ẹni olùfẹ́ mi mo digest ọ̀rọ̀ yẹn mo rò sọ́tún mo rò sósì lójú ti tèmi lọ́kàn ti tèmi ẹni olùfẹ́ mi mi ò mèrò ọkàn ti tiyín o but lójú tèmi lọ́kàn ti tèmi spending ò tí ì lẹ́bi níbẹ̀ yẹn o spending ò sí níbẹ̀ according to the information wọ́n pè ní Mohbad sick so ní nurse tó lè fún wa but nǹkan tádájọ́ sọ ni wípé kò yẹ kó fún wọn ní nurse ẹ̀bí tán fún spending nìyẹn o wọ́n ní kò yẹ kó provide the nurse ó yẹ kó sọ pé kó gbé lọ sí ilé ìwòsàn ni èèyàn lè pè mí pé ṣé mo ní nurse kí ẹ sọ pé mo dẹ̀ ní nurse kan tó ń treat mi o nọ́mbà ìlélẹ́yìí simple tó bá jẹ́ wípé òun ló tún mú nurse lọ síbẹ̀ sìn a tún lè sọ pé bóyá ó mọ̀ọ́mọ̀ òun kọ́ ló mú nurse lọ síbẹ̀ nọ́mbà nurse ló drop kò mọrú condition tẹ̀ ní ẹwà kò mọ̀ bóyá ó kàn nídìí injection àbó kàn nídìí oògùn orí fífọ́ ni ṣé o ní nurse tó lè provide fún wa kí ló ṣe ó kàn rẹ̀ díẹ̀ ni ó dẹ̀ fún wọn ní nọ́mbà nọ́ọ̀sì ni kò ń ṣòun gbogbo ló tún pe nọ́ọ̀sì o wọ́n wá ní wọ́n máa punish ẹ̀ fún negligence mo mọ̀ pé lọ́ọ̀yẹ̀ máa defend ẹ̀ ṣá tó bá jẹ́ wípé nǹkan míì wà lẹ́yìn ẹ̀ accepted but lórí wípé ó fún wọn ní nurse èmi ò tí ì rò pé ó yẹ kí òfin fìyà jẹ o lórí ti nurse accepted tó bá pe nurse síbì kan tó bá rí wípé nǹkan tó ń rí bí báyìí kò ń ṣe nǹkan tágbára òun ká ó yẹ kó refer sí wọn lọ sọ́sìpítù ni ó yẹ kó refer wọn lọ sọ́sìpítù straight ni pé ẹ wá ń bí ẹ̀yin pípọ̀ yìí nǹkan tí mò ń wò yìí agbára tèmi ò ká ẹ gbé lọ sọ́sìpítù ẹ gbé lọ sí ilé ìwòsàn but tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni nọ́ọ̀sì náà pàtẹ́kì nínú ẹ̀ láti máa try láti fún ní injection òun náà ti kọ́wọ́ ara ẹ̀ bọ́ṣọ lọ but gẹ́gẹ́ bí nǹkan tá a dẹ̀ gbọ́ wọ́n ní nọ́ọ̀sì sọ wípé Mohbad ti gbẹ̀mí mì kóhun tó débẹ̀ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ kọ́ o wọ́n ní tó bá dojú ṣíṣu fùrálà níbi tí corona inquest gbé dé yìí sìn níbi tọ́rọ̀ gbé dé yìí sìn nọ́ọ̀sì ó dẹ̀ kù sí ẹ lọ́wọ́ tó bá fẹ́ ru ẹrù ẹlẹ́rù kó dẹ̀ fa tiẹ̀ dání ó kù sí ẹ lọ́wọ́ àwọn ò sí bẹ́ẹ̀ ohun táwa bá gbọ́ òun làwa ń sọ ohun tó bá sọ síta ládájọ́ máa fi dájọ́ fún ẹ tó bá ń mú ẹ kó jẹ́ kán fowó dí ẹ lẹ́nu kó o sọ nǹkan tí kò yẹ kó o sọ kó o dẹ̀ máa lọ jẹ wá ẹ ó dẹ̀ kù sí ẹ lọ́wọ́ ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n ti mọ outcome corona inquest mo mọ̀ kẹ́yìn kan ẹ máa ti gbọ́ torí mo mọ̀ pé ẹ̀yin lólùfẹ́ mi kan ẹ ṣe kíni lè pè ẹ wà open kan tẹ́ pé kò sí nǹkan tó ń lọ tí ẹ kí n tètè gbọ́ yà ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tó ń lọ tí ẹ kí n tètè gbọ́ bọ̀ fún àǹfààní àwọn tó yẹ pé wọn kì í tètè máa ń gbọ́ àwọn tí iṣẹ́ wọn kì í máa ń gbà wọ́n láàyè láti máa wá sórí social media time to time torí ọlá àti tiwọn ni a ṣe máa ń bẹ̀yìn pé ẹ bá wa share ẹ̀ so kó lè tètè dé ọ̀dọ̀ ti tiwọn náà ẹ bá wa share ẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́lẹ̀ tí subscribe uncle sister ẹ̀yin ò tí subscribe náà ẹ̀yin náà subscribe kájọ máa jẹ ìgbádùn ìlọ ẹ rí báwọn èèyàn ṣe ń subscribe ní wotowoto ẹ̀yin náà subscribe kájọ máa jẹ ìgbádùn ìlọ so kí ni nǹkan tí mò ń sọ lọ òun ni wípé lórí ọ̀rọ̀ ti spending èmi ò rò bó yẹ kí ó gba any punishment lọ́dọ̀ ìjọba but tí lọ́ọ̀yẹ̀ bá mọṣẹ́ níṣẹ́ ó yẹ kí lọ́ọ̀yẹ̀ lè defend yẹ lórí aspect yẹn ti nọ́ọ̀sì nìkan òun lọ́wọ́ mi ṣò débi pé nǹkan tí nọ́ọ̀sì bá sọ tó bá tẹ́ndà níwájú adájọ́ òun ló máa fún wa ohun tí nọ́ọ̀sì bá sọ
níwájú adájọ́, ohun tí nọ́ọ̀sì bá tẹ́ndà níwájú adájọ́, ọ̀rọ̀ tó bá sọ lórí ìbéèrè tó bá bí léèrè, òun ló máa dífá fún judgement adájọ́ máa fún. Ọmọ yìí sọ pé ó kù sí nọ́ọ̀sì lọ́wọ́, tó bá wùn kó sọ ohun tójú ẹ̀ tó bá wùn kó jẹ́ kán fowó di lẹ́nu, kó dẹ̀ lọ jìyà ẹ̀ṣẹ̀ tí kò mọ̀dí, ó dẹ̀ kù sí lọ́wọ́. And again, mo sọ fún yín lẹ́ẹ̀kan pé Wùnmí ń ṣe interview káàkiri. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé ó tún ti grand another interview mi. Wọ́n wò wípé ṣé torí 3 seconds video yìí tí Wùnmí rí pé àṣírí òun ti fẹ́ tú, ṣé torí ẹ̀ ló ṣe ń grand interview káàkiri? Àwọn kan ní ó ń ṣe interview yẹn láti fi ráyè sálọ ni. Èmi dẹ̀ sọ kinní kan, mo ní Ọlọ́run ọba tí kì í lé ní kó tó mú ni. Ibi tó bá wùn kó sálọ, àdúrà ń sìn bóyá ó sì wà ní Naija, bóyá ó dẹ̀ ti sálọ, wọ́n rí ní airport, bóyá ó dẹ̀ lọ kí wọn ní airport ni, a lè sọ. Àwọn kan ní bóyá ó fẹ́ lọ kí wọn l'Abuja ni, àwọn kan ní bóyá ó fẹ́ lọ kí wọn ní Port Harcourt ni, kí ló ń wá ní airport? Tí wọ́n bá ṣe rere, ara kì yóò yà ọbí. Bóyá yẹn náà ti sálọ ń sìn, àmọ́ bóyá ó sì wà ní Nàìjíríà, àmọ́ but nǹkan tẹ́mi kọ́ mọ̀ ní pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyẹ. Ọ̀rọ̀ Wùnmí tí mo wá ń sọ lọ, ó tún ti lọ grand interview, ó tún ti yí ọ̀rọ̀ kúrò lórí Naira Marley. Primeboy ló tún pariwo ń sìn. And Primeboy, ẹ má dé gbàgbé ilé ẹjọ́ tó ń lọ ní Yaba, magistrate tó ń lọ ní Yaba, ó ti free Primeboy, ó ti free Naira Marley, wọ́n ti free Sam Larry, wọ́n náà wọ́n yóò sínú ẹjọ́ mọ́. Kí ni Wùnmí tún sì ṣe ń dárúkọ Primeboy fún again? Àǹtẹ̀ bá tún wá rí nínú interview tó ń bí yẹn, ó ṣe jẹ́ wípé ọ̀rọ̀ bí ogún bí property bí ogún bí property bí ogún bí property, òun ni wọ́n kàn bí. Lẹ́nu yẹn ibi kan tí mo kàn rí tó kàn ti bí léèrè ni pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad? Ó ní yẹn ó ń bá Primeboy jà, ó dẹ̀ ní small wound. But téèyàn bá ní small wound, níbo náà ti rí adúrú ẹ̀jẹ̀ yẹn? Ẹ̀jẹ̀ tó pọ̀ tó sókè nínú blanket yẹn, níbo ni wọ́n ti rí? Ó dẹ̀ ní small injury ni ó ní. Primeboy ò dẹ̀ bá yín délé, ẹ̀dẹ̀jọ́ délé tí nǹkan kan ò dẹ̀ ṣe Mohbad. Ẹjọ́ kí tún ni ti Primeboy tó tún ṣe ń dárúkọ? And then gbogbo interview tó ń grant káàkiri bí ọ̀rọ̀ property, ọ̀rọ̀ Liam, ọ̀rọ̀ property, ọ̀rọ̀ Liam. Kò sẹ́ni tó bí ẹlẹ́rìí ọ̀rọ̀ property, kò sẹ́ni tó bí ẹlẹ́rìí ọ̀rọ̀ Liam mọ́. Àníṣe go straight to the point. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad? Ò lè sọ. Ẹ kàn ń fàtàmọ́, ẹ kàn fi ń mátàmọ́. Fọmọ orí Primeboy yìí sìn, ó tún dà padà wá sórí nọ́ọ̀sì. Àánú nọ́ọ̀sì yẹn kàn ṣe mí. Tó bá wùn nọ́ọ̀sì yẹn kó sọ̀rọ̀, tó bá wùn kó má sọ̀rọ̀, ó kú ó kẹlẹ́dà yẹ, ó kú ó kẹlẹ́dà bàbá ẹ̀. Torí nísìn látòrí Primeboy yẹn nísìn, ó ti dà padà sórí nọ́ọ̀sì gbàgà. Ẹ tó lè fẹ́ mi, ṣe rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò, nǹkan kì í sí ẹsẹ̀ ràgò. Èmi mọ̀ wípé pẹ̀lú information tó tó mi lọ́wọ́ lórí corona inquest, èmi mọ̀ pé Wùnmí ti wọ́gà o, Wùnmí ti wọ́gà o. Bóyá tó bá tó wá pè ní corona inquest náà, bóyá kò tó wá ní lọ. Torí àtàgbọ̀ wípé ọ̀gá ọlọ́pàá fìwé pè kò yọjú. Èmi ò tí ì rí rẹ́ṣà. Mo tó bá yẹ pé nìkan tí ò mọ̀yàn, tí ò ní fọ́n, tí ò ní nǹkan náà ni wọ́n á lọ́gá ọlọ́pàá pé ẹ̀ ò yọjú. Kódà àwọn battalion ni wọ́n máa kó lọ sílé ẹ̀. Wọ́n náà fìwé pé Wùnmí ò yọjú. Ẹ jẹ́ ká máa wò. Ṣebí corona ti open báyìí sí, congratulation. Ọjọ́ ló máa ojú ló pẹ́ sí, ìpàdé ò kì í jìnnà. Máàṣì ti dé tán, ṣe bó náà náà wà yìí. Èní ni first, ṣé March 13th ẹ̀kọ́ ní àbíjọ́ òní? Ọjọ́ ti pé tán. Ẹ lè fẹ́ mi, máa tún mú òyìn wá fún yín. Tá a bá tún gbọ́ nínú corona yẹn, máa tún mú wá fún yín. Tá a bá tún gbọ́ before corona, máa tún mú wá fún yín. But nǹkan kan tẹ́mi kọ́ mọ̀ tó dá mi lójú ni wípé ẹlẹ́ṣẹ̀ ò ní lọ aláìjìyà. Ẹ lè fẹ́ mi,
a ò ní rí jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ corona tí wọ́n sọ pé ó ti ṣí and then Wùnmí tó ti ń grand interview káàkiri wọ́n ní ó fẹ́ fi sá lọ ni àwọn òní kó má sá lọ o ẹgbẹ̀rún sàmú ni kò lè sàmú lọ́run lọ́wọ́ kò síbi tó wà tó jọ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ẹni lè fẹ́ mi ẹjọ́ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ ní Global TV lórí YouTube fáfàdá yìí tẹ́ ti subscribe ó yá ẹ subscribe kájà máa jẹ ìgbádùn ètò yìí lọ ló ní pẹrẹwu mo tún padà bọ̀ ire o.